wọn láyà kan àwọn Nasara wọn sọ pé ń bẹnu Suratul Hajj kọ́lọ́n fi sọ̀rọ̀ àwọn nítorí wọn sọ pé tí o bá sí àwọn tó dó tẹ̀sìn Ọlọ́run àwọn mọ́sálásí wọn bá wò àwọn ilé ìjọsìn bíi táwọn Yahudi àti Nasara náà bá ti di tàn bó Nasara sì mọ̀ pé àyà kan bẹ Suratul Hajj àbí rọ́ lásán bóyá ní tó béèrè lọ́ba àwọn wa sura wo ni Nasara mọ̀ irọ́ lásán ó lè ma bíbélì Jọ́ọ̀nù bíbélì Mátíù bíbélì Mákúsù àti bíbélì Lúùkù àmọ́ pé Suratul Hajj ní bọ́m̀bẹ́ àní jájá mọ́sálásí kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ jàre èyí tó bá fi di pé Nasara bá mà bẹ́ẹ̀ kó gba Islam mo rò pé yé wa tí Islam bá wá sọ nǹkankan nípa àbùjọ́sìn Yahudi àbí Nasara ńṣe ni tí Islam sọ túmọ̀ sí ìgbà tẹ́sìn yẹn ń jẹ́sìn ṣùgbọ́n lẹ́yìn tọ́lọ̀ ti rán Nabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀sìn yẹn ti dẹ̀sìn ó ti di rubbish inna ad-dina 'inda Allahi al-Islam tọ́lá àwọn anabi yẹn gan Islam náà làwọn náà sí anabi wo ló ṣe Yahudiya anabi wo ló ṣe Nasraniya kò sí mùsùlùmí ni gbogbo wọn tí ó bá jẹ́ Islam lọ́lọ́run fi rán Musa alayhi salam bóun ni Fìràwọn náà ṣe sọ pé òun náà gbàgbọ́ nìṣó òun náà dọ̀kan náà mùsùlùmí kò ṣe sọ pé òun náà dọ̀kan náà Yahudi bóun nígbà tá nàbí Isa alayhi salam torí pé àwọn èèyàn fẹ́ gbòǹgbọ́ tí ń bá àwọn sàhábà rẹ̀ sọ̀rọ̀ ta ni ó ràn lọ́wọ́ láti gbẹ́sìn Ọlọ́run ọba ga kí ni wọ́n sọ wọ́n ní washhad bi anna muslimun jẹ́rìí sí pé mùsùlùmí là wọ́n sì sọ pé washhad bi anna nasara torí Islam nìkan lẹ̀sìn o ẹ má jẹ́ kó kàn fi búrẹ́dì kóyin lómi ọbẹ̀ ara ti máa ṣì àwọn èèyàn lọ́nà náà nù ní Yorùbá level àwọn gbàgbọ́ pé gbogbo ẹ̀ náà lẹ̀sìn wípé Ọlọ́run nìkan ló mẹ́ntí ó wà àlìjánnà àwa náà mẹ́ntí ó wà àlìjánnà nítorí pé ẹni tó bá kú sórí nǹkan míì tí èsì Islam iná ní lọ ó wà authentic Ànábì ti sọ́nà hadith eléyìí tí Imam Muslim gbé jáde hadith yẹn wá báyọ̀ lẹ́rù gan Ànábì ni mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra ẹnìkan ò ní gbọ́ nípa ntọ́lọ̀ fi rán mi kó wá jẹ́ Yahudi àbí Nasara kó má di mùsùlùmí àfi kó jẹ́ pé yọ wọ̀ náà ẹ dákun kí ló tún kù kò sí ní tó tún kù torí ẹ̀ wọ́n ń kọrin wọ́n ń rówó ń bẹ̀ wọ́n ń jó wọ́n ń rówó ń bẹ̀ àwọn lè kọ́ chọ́ọ̀chì tó gbá 100,000 bọ́ọ̀mù anásí pọ̀nù kò sí nǹkan kankan tọ́jọ́ wa lójú ń bẹ̀ síbẹ̀ yìí náà ti mọ̀ pé tí wọ́n bá ní ká anabi Adam aleyhi salam kọ́ yọ ọmọ aná sọ́tọ̀ yóò ní bóun ní ṣe yọ wọn ìwọ ọlọ́ọ̀mí ọmọ ọlọ́run ní nínú gbogbo 1,000 ẹyọ kan sí àlìjánnà ìyókù sí náà so nítorí ẹ má jẹ gbogbo rọyìn ọjọ́ yín lójú wọn pọ̀ nù kúfùrù la shakka fi dhalik Nàìjíríà àti Áfíríkà in general wọ́n rí wọn mú gan ọlọ́run má jẹ́ ó jẹ́ pé bí àwọ̀ wa ṣe dúdú lọ́pọ̀lọpọ̀ dúdú àti bo náà ti kó Christianity àbí Nasraniya wọ Nàìjíríà ń bè àti bo ni àti England àbí bẹ́ẹ̀ kọ́ ni síbẹ̀ yìí náà rí documentaries nísìnyí ní England tí church bá tó báyìí èèyàn méjì péré ní lọ́bẹ̀ wọ́n kó àgàkalẹ̀ tó lè gba èèyàn 500 èèyàn méjì péré wọn àwọn arúgbó tó wà lórí internet wọn náà lọ sí Google kó wo churches situation of churches in England wàá rí bàbá arúgbó àti arúgbó àfi pàìtọ̀ ojú ọmọ wa tí o náà wàá hun rí máwé rọ tí ń wò pé òkè òsè wò because the members are not there òfìfo àga yẹn wọn àwọn tó ń bọ wọn wà àwọn ìtàn kóró wá fún irọ́ ń tà láàrin wọn bí àkàrà gbígbóná kò sì lè má rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀ máa ń pé gbogbo ẹ̀sìn ọmọlẹ́yìn Paul tó ń ṣe Nàìjíríà ní ogun burúkú ni wọ́n fi ogun mú àwọn èèyàn kọjá sísọ gbogbo tí wọ́n nílé onímọ̀gbà tó máa kó dálẹ̀ ló kọ̀ ọ̀dá mẹ́wàá so o sì gbọ́dọ̀ béèrè ibi tí ń lọ àwa máa méèlì tí owó yìí ń gbà lọ bọ́lọ̀ so eléyìí túmọ̀ sí pé adúpẹ́ fọlọ́n tí ó sì wá lọ́nà torí di eléyìí Islam ẹ lè mọ́ pọ̀ ń bẹ̀ àwọn ẹni tí ń ṣe lè mọ́ pọ̀ lọ títí àmọ́ bọ́ máa àlùjánnà ṣe rí nù sọ̀mọ́nà
àbá pariwo títí di ìgbéǹde alkiyama pé ẹ wá ṣe Islam ẹni tí ò ní ṣe ò ní ṣe torí pé ẹni tọ́lọ̀ ti kọ́ náà mọ́ ẹ lè sọ́dọ̀ ọmọ àlìjáná ń túláàsì so ṣùgbọ́n wọ́n ní tọ́mọ náà bá wọ náà kò sí lè fi ń bẹ̀ káwọn ọmọ àlìjáná ọ̀sá ti mọ̀ wọ̀ náà ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́ a pé gbogbo Nasara ní Nàìjíríà wa ń bí pé kẹ́ gba Islam kẹ́ lè bá a là ẹ gba Islam kẹ́ lè bá a sóríire tí ó bá wá yé yín tọ́rọ̀ táwa ń sọ yóò bá yé yín tẹ́lẹ̀ wà convinced kò nídìí kẹ́ máa wo Suratul Hajj lọ́nlọ́ bíbélì ọwọ́ yín gan ni kẹ́ yẹ̀ wò ẹ yẹ Bible John ẹ yẹ̀ wò Bible Matthew Bible Marcus àti Bible Luke ẹ̀yẹn yẹ̀ wò ó tó fún gbogbo ẹni tó bá ní làákàyè láti di mùsùlùmí nítorí pé àti ìrí Bible Jésù àbẹ́ẹ̀kọ́ ni ta ni Lúkù ta ni Matthew ta ni Marcus ta ni John ó pìtàn láwọn eléyìí àti ìrí Bible Jésù Bible Jésù gan ọ̀tà kọjá bíi Bible tọ́lọ̀ǹda irọ́ lásán tẹ̀ ń gbé ká àlọ́ oríṣiríṣi àmọ́ atanra wa jẹ́ ìwé tó ṣe pé tìgbẹ́tìgbẹ́ ń dì ẹ lè gbé lọ nítorí pé ṣebí tàn lásán náà ni àbọ̀lọ́ ń sọ̀wé kankan lẹ̀ ní English ni sọ́sọ̀wé kankan lẹ̀ ní Yorùbá ni sọ́sọ̀wé kankan lẹ̀ láwùsá ni it is just translation of no original text ò sí translation because wọ́n ní 40 years lẹ́yìn ìgbà tí wọ́n rà Nàbí Ìsá mọ́ ni wọ́n tó make attempt láti kọ the first Bible so lẹ́yìn wá gba náà àwọn Bible mẹ́rẹ̀ẹ̀rin tó tún fi dórí ti Barnabas tí chọ́ọ̀chì ni wọ́n gbọ́dọ̀ gbé hàn ìtàn kan náà ni gbogbo wọn ń sọ baba ńlá contradictions torí ẹ̀ ń gbà tí Ahmad Didat tó ń sọ pé 50,000 errors in the Bible it is undisputable àti ìrí Reverend Paito tó jáde ní Stony Run is the Bible the word of God kò tí ì sẹ́ni tó dispute rẹ̀ lódodo ìtàn lásán náà ìrọ́kún bẹ̀ nítorí ṣeéṣe kọjọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n translate ọ̀nbẹ̀nbẹ̀ so nítorí ẹ̀ ń bọ̀ ní Bible gan Injil tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún Ànábì Ìsá ń bọ̀ lọ́wọ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí wọ́n bá lọ sí church service tí wọ́n bá sọ pé ibi tá a ti fẹ́ sọ̀rọ̀ lónìí Luke orí 7 ẹsẹ̀ 15 ni tí wọ́n bá bí ọ̀dà kò sí Luke orí 9 sẹ́yìn mọ̀ pé ibi táwọn ti sọ pé a ti sọ̀rọ̀ orí 7 lónìí orí 7 so ìdí ni pé ẹ lè bá ń tẹ́ ẹ lérò pàdé iná ní gbogbo rú àti ṣe comparative religion yẹn so ẹ̀rí káwọn ọmọ ṣèwádìí gbogbo contradiction gbogbo rubbish tó kúnnú rẹ̀ làwọn ọmọ fàyọ fún wọn tí wọ́n bá ní kó sí orí báyìí ẹsẹ̀ báyìí inú rẹ̀ ọmọ dùn pé bíbélì táwọn ni nígbà tó bá kà á nínú Bible nígbà tí wọ́n yẹn kà torí ibi tí wọ́n bá yọ àyọkà fún wọn ni tó bá wo bòmí ọ̀tẹ̀ ṣé nìsí àwa sọ fún ọ nínú Al-Qur'ani pé má kà súra báyìí má kọjá bí báyìí kọ́ má gbiná gbogbo ẹni ọmọ kà ntí ọba yí ọkọ béèrè Allah torí kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní Al-Qur'ani so gbogbo àwọn oní comparative tí wọ́n fi rí wọn convince náà nìyẹn pé inú ìwé tẹ̀ ń gbé ká náà ni gbogbo nǹkan yìí wà àwọn ò sì ká débẹ̀ rí pásítọ̀ gan ká débẹ̀ rí reverend gan ò rí rí pope gan ọ̀dàmà so torí àdúpẹ́ fọlọ́ ṣe lè jẹ́ bó ti ṣe jẹ́.